mo kí ògbólé èmi ọmọ iná rè Wálé entertainer èmi ọmọ iná rè Wálé entertainer bẹ́ẹ̀ bá tún pè mí ní àlùfáà Wálé excavator caterpillar operator mo tún jẹ yín mo ní mo tún ti dé bí mo ṣe máa ń dé lórí ètò mi èmi lọmọ oníbàràpá ilé títí tó fi lókè ògùn ṣùgbọ́n tí orí mi ẹlẹ́dàá mi ọlọ́run tó fi àtijọ́ àti mú mi sílùú èkó èkó ńlé owó ńlé ọgbọ́n ńlé ìmọ̀ ńlé òye ńlé ẹ̀kọ́ èkó ìlú àlùbáríkà èkó tó jẹ́ pé nítorí gbogbo ọmọ ènìyàn tó lọ́n ṣẹ̀dá wá sílé ayé òun lọ́n ṣe tẹ̀lú ìlú yẹn ẹ má jiyàn yẹn torí gbogbo ọmọ yorùbá ni torí gbogbo ọmọ yorùbá pátápátá láti ìrandíran wa òun lọ́n ṣe tẹ̀lú ìlú yẹn ìlú tó ń pè ní ìlú èkó èkó gbọ́dọ̀ wò ó kò ní wó títí láéláé bẹ́ẹ̀ ni àmì àṣẹ bó ṣe máa jẹ́ nìyẹn kí ni mo sọ nípa ẹ̀ mo yálé bàbá mi bàbá wa baálẹ̀ Eléjìgbò Mẹ́kùn Ọ̀tà Àwórì kingdom ẹ̀gbọ́n mi yé mo ní mo yálé bàbá wa baálẹ̀ Eléjìgbò Mẹ́kùn Ọ̀tà Àwórì kingdom baálẹ̀ Samsideen Àjàní Awóyẹmí Agbájé Alógún lọ̀tẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mo kí yín sà tẹ́lá ń gbọ́ta ló ní kí n kí yín látọ̀dọ̀ Chief Akírógun of Eléjìgbò Mẹ́kùn Ìtàló Ọ̀tà ló ní kí n kí yín o bẹ́ẹ̀ ni tẹ́bá ní ta ló ní kí n kí yín mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹni tó ní kí n kí yín ẹni tó sọ pé kí n kí ẹ̀yin bá mi baálẹ̀ Eléjìgbò Ọ̀tà Àwórì kingdom baálẹ̀ Samsideen Àjàní Awóyẹmí Agbájé Alógún lọ̀tẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mo kí yín sà ta ló ní kí n kí yín tó ní kí n yà kí n kí yín kí n gbé yín sáfẹ́fẹ́ káyé kó gbọ́ yín káyé kó dá yín mọ̀ pé ẹni alálùbáríkà ní ẹni yẹn náà ni Chief Akírógun of Eléjìgbò Mẹ́kùn Ìtàló Ọ̀tà bẹ́ẹ̀ ni olórí tí ń kí yín o olórí tí ń kí yín o lábẹ́ ọba wa Ọlọ́tà Abudu Kabir Ọbalanlẹ́gẹ́ ẹkùn kejì bàbá kẹpẹ́ fún wa sà mo pé àwọn tí Ògùn state wọ́n máa ní àwọn gbàlejò lẹ́nu bó ṣe gbọ́dọ̀ wà nìyẹn àwọn ni bí ẹni ènìyàn bí ènìyàn àwọn náà ni bẹ́ẹ̀ ni àwọn ni bí ẹni ènìyàn bí ènìyàn bí ènìyàn ó dáa ká máa ṣe dáadáa dáadáa ló pè ká ṣe láyé ẹ mẹ́jà ṣe kà mo kí gbogbo yín pátápátá lábẹ́ ọba wa Ọlọ́tà Abdulkabir Ọbalanlẹ́gẹ́